Mátíù orí 17 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 14. Nígbà tí ó di òwúrọ̀, gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà gbìmọ̀ sí Jésù láti pa. Nígbà tí wọ́n sì dé tán, wọ́n mú un lọ, wọ́n sì fi lé Pọ́ńtíù Pílátù lọ́wọ́ tí í ṣe baálẹ̀. Nígbà náà ni Júdásì ẹni tí ó fi hàn, nígbà tí ó rí i pé a dá a lẹ́bi, ó ronúpìwàdà, ó sì mú 30 owó fàdákà náà padà wá ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà. Ó wí pé, èmi ṣẹ̀ ní èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. Wọ́n sì wí pé, kò kàn wá, máa bójútó. Ó sì dá owó fàdákà náà sílẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì jáde, ó sì lọ sọ. Àwọn olórí àlùfáà sì mú owó fàdákà náà, wọ́n sì wí pé, kò tọ́ kí a fi sínú ìṣúra nítorí pé owó ẹ̀jẹ̀ ni. Wọ́n sì gbìmọ̀, wọ́n sì fi ra ilẹ̀ àmọ̀kòkò láti máa sìnkú àwọn àlejò nínú rẹ̀. Nítorí náà ni a ṣe ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di ọjọ́ òní. Nígbà náà ni èyí tí Jeremáyà wòlíì sọ wá ṣẹ pé, wọ́n sì mú 30 owó fàdákà náà, iye owó ẹni tí a díyelé, ẹni tí àwọn ọmọ Ísírẹ́lì díyelé. Wọ́n sì fi ra ilẹ̀ àmọ̀kòkò gẹ́gẹ́ bí Olúwa ti lànà sílẹ̀ fún mi. Jésù sì dúró níwájú baálẹ̀, baálẹ̀ sì bi í léèrè wípé, ìwọ ha lé ọba àwọn Júù? Jésù sì wí fún un pé, ìwọ wí. Nígbà tí a sì ń kà á sí lọ́rùn láti ọwọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wá, òun kò dáhùn kan. Nígbà náà ni Pílátù wí fún un pé, ìwọ kò gbọ́ ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ́rìí sí ọ. Òun kò sì dá a ní gbólóhùn kan, tó bẹ́ẹ̀ tí ẹnu ya baálẹ̀ gidigidi. Nígbà tí àjọ náà, baálẹ̀ a máa dá òǹdè kan sílẹ̀ fún àwọn ènìyàn, ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́. Wọ́n sì ní òǹdè búburú kan lákòókò náà tí à ń pè ní Bárábà. Nítorí náà, nígbà tí wọ́n péjọ, Pílátù wí fún wọn pé, ta ni ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín, Bárábà tàbí Jésù tí à ń pè ní Kristi? Ó sà ti mọ̀ pé nítorí ìlara ni wọ́n ṣe fi lé òun lọ́wọ́. Nígbà tí ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́, aya rẹ̀ ránṣẹ́ sí i wípé, má ṣe lí ọwọ́ nínú ọ̀ràn ọkùnrin olódodo nì, nítorí ìyà ohun púpọ̀ ni mo jẹ ní ojú àlá lónìí nítorí rẹ̀. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà yí ìjọ ènìyàn ní ọkàn padà láti béèrè Bárábà kí wọ́n sì pa Jésù. Baálẹ̀ dáhùn, ó sì wí fún wọn pé, nínú àwọn méjèèjì, èwo li ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín? Wọ́n wí pé, Bárábà. Pílátù bi wọ́n pé, kí li èmi ò hà ṣe sí Jésù ẹni tí à ń pè ní Kristi? Gbogbo wọn wí pé, kí a kàn án mọ́ àgbélébùú. Baálẹ̀ sì béèrè wípé, èéṣe, búburú kí li ó ṣe? Ṣùgbọ́n wọ́n kígbe sókè sí pé, kí a kàn án mọ́ àgbélébùú. Pílátù rí i pé òun kò lè borí lé ohunkóhun, ṣùgbọ́n pé a kúkú sọ gbogbo rẹ̀ di ariwo. Ó bu omi, ó sì wẹ ọwọ́ rẹ̀ ní ojú ìjọ. Ó wí pé, ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn olóòótọ́ yìí, ẹ máa bójútó. Nígbà náà ni gbogbo ènìyàn dáhùn, wọ́n sì wí pé, kí ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí wa àti lórí àwọn ọmọ wa. Nígbà náà ni ó dá Bárábà sílẹ̀ fún wọn, ṣùgbọ́n ó na Jésù, ó sì fi lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú. Nígbà náà ni àwọn ọmọ ogun baálẹ̀ mú Jésù lọ sínú gbọ̀ngàn ìdájọ́, wọ́n sì kó gbogbo ẹgbẹ́ ọmọ ogun tì í. Wọ́n sì bọ́ aṣọ rẹ̀, wọ́n sì wọ̀ ọ́ lé aṣọ òdodo, wọ́n sì hun adé ẹ̀gún, wọ́n sì fi dé e ní orí. Wọ́n sì fi ọ̀pá ìyè lé e lé ọwọ́ ọ̀tún, wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀, wọ́n sì fi ṣẹ̀sín wípé, kábíyèsí ọba àwọn Júù. Wọ́n sì tutọ́ sí i lára, wọ́n sì gba ọ̀pá ìyè náà, wọ́n sì fi lù ú lé orí. Nígbà tí wọ́n fi ṣẹ̀sín tán, wọ́n bọ́ aṣọ náà kúrò lára rẹ̀, wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́, wọ́n sì fà á lọ láti kàn án mọ́ àgbélébùú. Bí wọ́n sì ti ń jáde, wọ́n rí ọkùnrin kan ará Kírénì tí ń jẹ́ Símónì. Òun ni wọ́n fi agbára mú láti ru àgbélébùú rẹ̀. Nígbà tí wọ́n sì dé ibi tí à ń pè ní Gọ́gọ́tà, èyí ni ibi agbárí, wọ́n fi ọtí kíkan tí a dàpọ̀ mọ́ òróró fún un láti mu. Nígbà tí ó sì tọ́ wò, ó kọ̀ láti mú. Nígbà tí wọ́n sì kàn án mọ́ àgbélébùú, wọ́n pín aṣọ rẹ̀, wọ́n sì ṣẹ́ gègé lé e. Kí èyí tí wòlíì wí bá lè ṣẹ pé, wọ́n pín aṣọ mi fún ara wọn, aṣọ ìlékè mi ni wọ́n ṣẹ́ gègé lé.
wọ́n sì jókòó wọ́n sì ń ṣọ́ níbẹ̀. Wọ́n sì fi ọ̀ràn ìfisùn rẹ̀ tí a kọ sí ìgbèrí rẹ̀, èyí ni Jésù ọba àwọn Júù. Nígbà náà ni a kan àwọn olè méjì mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀, ọ̀kan lé ọwọ́ ọ̀tún àti èkejì lé ọwọ́ òsì. Àwọn tí ń kọjá lọ sì ń fi ṣe ẹlẹ́yà, wọ́n sì ń mi orí wọn, wípé, ìwọ tí ó wó tẹ́ḿpìlì tí o sì kọ́ ní ijọ́ mẹ́ta, gbára rẹ là bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, sọ̀kalẹ̀ láti orí àgbélébù wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn akọ̀wé àti àwọn àgbààgbà ń fi ṣe ẹlẹ́yà, wípé ó gba àwọn ẹlòmíràn là, ara rẹ̀ ni kò lè gbàlà. Ọba Ísírẹ́lì ṣàní ṣe, jẹ́ kí ó sọ̀kalẹ̀ láti orí àgbélébù wá nísinsìnyí, àwa ò sì gbà á gbọ́. Ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, jẹ́ kí ó gbà á là nísinsìnyí, bí ó bá fẹ́ràn rẹ̀, ó sà wí pé ọmọ Ọlọ́run lè mí. Àwọn olè tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ sì ń fi èyí náà gún un lójú bákan náà. Láti wákàtí kẹfà ni òkùnkùn ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án. Níwọ̀n wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe lí ohùn rara wípé, Élì, Élì, lámà sàbáktànì. Èyí ni Ọlọ́run mi, èéṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀? Nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé ọkùnrin yìí ń pe Èlíjà. Lójú kan náà, ọ̀kan nínú wọn sì sáré, ó mú kàìnkàìn, ó tẹ̀ ẹ́ bọ inú ọtí kíkan, ó fi lé orí ọ̀pá ìyè, ó sì fi fún un mu. Àwọn ìyókù wí pé, ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kí a máa wo bí Èlíjà yóò wá gbà á là. Jésù sì tún kígbe lé ohùn rara, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Sì wò ó, aṣọ ìlékè tẹ́ḿpìlì sì yá sí méjì, láti òkè dé ìsàlẹ̀, ilẹ̀ sì mì tìtì, àwọn àpáta sì sán. Àwọn ìsà òkú sì ṣí sílẹ̀, ọ̀pọ̀ òkú àwọn ẹni tí mímọ́ tí ó ti sùn sì jíǹde. Wọ́n ti inú ìsà òkú wọn jáde lẹ́yìn àjíǹde rẹ̀, wọ́n sì wá sí ìlú mímọ́, wọ́n sì farahàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà tí balógun ọ̀rún àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ṣọ́ Jésù rí ìṣẹ̀lẹ̀ náà àti ohun wọn nì tí ó ṣẹ, ẹ̀rù bà wọ́n gidigidi, wọ́n wí pé lóòótọ́ ọmọ Ọlọ́run lè èyí ṣe. Àwọn obìnrin pípọ̀ ló wà níbẹ̀ tí wọ́n wòran láti òkèèrè, àwọn tí ó bá Jésù ti Gálílì wá tí wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un. Nínú àwọn ẹni tí Màríà Magdalénì wà, àti Màríà ìyá Jákọ́bù àti Jósè, àti ìyá àwọn ọmọ Sébédè. Nígbà tí alẹ́ sì lẹ̀, ọkùnrin ọlọ́rọ̀ kan ti Arimatea wá, tí à ń pè ní Jósẹ́fù, ẹni tí òtìkára rẹ̀ ṣe ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú. Ó tọ̀ Pílátù lọ, ó sì tọrọ òkú Jésù. Nígbà náà ni Pílátù pàṣẹ kí a fi òkú náà fún un. Jósẹ́fù sì gbé òkú náà, ó sì fi aṣọ ọ̀gbọ̀ mímọ́ dì í, ó sì tẹ́ sínú ibojì tuntun tí òtìkára rẹ̀, èyí tí a gbẹ́ nínú àpáta, ó sì yí òkúta ńlá di ẹnu ọ̀nà ibojì náà, ó sì lọ. Màríà Magdalénì sì wà níbẹ̀ àti Màríà kejì, wọ́n jókòó dojúkọ ibojì náà. Nígbà tí ó di ọjọ́ kejì, èyí tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́, àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá péjọ lọ́dọ̀ Pílátù. Wọ́n wí pé, alàgbà, àwa rántí pé ẹlẹ́tàn ní wí nígbà tí ó wà láyé pé lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ò jíǹde. Nítorí náà, pàṣẹ kí a kíyèsí ibojì náà dájú títí yóò fi di ijọ́ kẹta, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ má ṣe wà ní òru, wọ́n á sì jí i gbé lọ, wọ́n á sì wí fún àwọn ènìyàn pé ó jíǹde kúrò nínú òkú, bẹ́ẹ̀ ni ìṣìnà ìkẹyìn yóò sì burú ju ti ìṣáájú. Pílátù wí fún wọn pé, ẹ̀yin ni olùṣọ́, ẹ máa lọ, ẹ ṣe dájú bí ẹ ti lè ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n lọ, wọ́n sì ṣe ibojì náà dájú, wọ́n fi èdìdì dí òkúta náà, wọ́n sì yan ìsọ̀.